tó fi ọkùnrin kan hàn ní ẹni tó ṣe é fẹ́. Àwọn ohun mẹ́wàá tí mo fẹ́ sọ yìí ni yóò sọ fún ẹ wípé ọkùnrin tó ń fẹ́ yìí tàbí ọkùnrin tó bá wá síwájú rẹ yìí ó ṣe é fẹ́. Àkọ́kọ́ ni pé a ní ìwà bí Ọlọ́run. Ìyẹn ni pé yóò ní ìfẹ́, yóò jẹ́ èèyàn tó jẹ́ pé sàn láàrin ẹni títọ́. A jẹ́ ẹni tó ń hùwà bí Ọlọ́run, ẹni rere. Àkọ́kọ́ nìyẹn. Kejì, yóò jẹ́ ẹni tó lè fi ara ẹ̀ rúbọ. Kristi ní àpẹẹrẹ wa nínú ọkọ ìyàwó, òun ló fi ẹ̀mí ara rẹ̀ rúbọ fún aya rẹ̀. Ìkẹta, a jẹ́ ẹni tó jẹ́ wípé aṣíwájú ni. Ẹni tí a bá ń pè ní aṣíwájú nínú Bíbélì, òun ni Bíbélì pè ní orí. Ní orí, òun ni ojú wa, yóò jẹ́ ẹni tó ń ríran. Etí, a jẹ́ ẹni tó ń gbọ́ ohun tí àwọn èèyàn ẹlẹgbẹ́ rẹ̀ ò gbọ́. A jẹ́ ẹni tí ó ń gbóòórùn yàtọ̀ sí tí mo tara ilé gbọ́. A jẹ́ ẹni tí ó mọ ìtọ́wò Olúwa. A jẹ́ ẹni tó jẹ́ wípé yóò lè jẹ́ ẹni tí ó ṣàwárí ọ̀nà olùṣọ́ àgùntàn. Ẹni tí a ń pè ní aṣíwájú nìyẹn. Ìkẹrin ni pé a jẹ́ ẹni tó dàgbà. A jẹ́ ẹni tó dàgbà lẹ́mìí, lọ́kàn, lára. Kódà yóò jẹ́ ẹni tó dàgbà tó jẹ́ pé ó lè dá dúró láì farati bàbá, ìyá, ọ̀rẹ́ tàbí ẹbí. Ìkarùn ni pé a jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tó sì ń pèsè. Ó ní ó wá rí ọkùnrin kan tó ń ṣe àìṣèmẹ́lẹ́ ṣiṣẹ́ rẹ̀. Ó ní kò ní dúró níwájú èèyàn lásán, ṣùgbọ́n yóò wà níwájú àwọn ọba. Ẹni bá ṣe ṣiṣẹ́ tó rere jẹ, òun náà ni yóò lè pèsè fún ilé rẹ̀. Torí ẹnikẹ́ni tí ó bá lè pèsè fún ilé rẹ̀, ìwé mímọ́ pé olúwa rẹ̀ ti ṣẹ́gbàgbọ́, ó burú jà láìgbàgbọ́ lọ. Nínú fọ́nrán tí ń bọ̀ lẹ́yìn èyí, màá fi àwọn 5 tó kù màá fi hàn. Tí fọ́nrán yìí bá ṣe ẹ́ lóore, ṣe àjọpín ẹ̀, láìkì ẹ̀. Nítorí o bá fẹ́ sọ sínú abala àríwísí. Lórúkọ Jésù yóò dára fún ẹ. Pín pẹ̀lú ẹlòmíràn o.